Ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí ó kọjá nínú ìtẹ̀lé matrices àti determinant. A ti gbàgbọ́yé matrices, àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó rọ̀ mọ́ àti bá a ṣe lè mọ́ lò wọ́n láti fi ṣiṣẹ́. Nínú fẹ́ràn eléyìí tí ẹ ń wò yìí, màá máa ṣàlàyé determinant. Determinant jẹ́ nọ́mbà gbòógì kan tá a lè yọ látara square matrix o. Tẹ́ ẹ bá gbàgbé, mo ṣàlàyé pé tá a bá ní square matrix, òun náà ni eléyìí tí ó yẹ pé sáìsì row àti kólọ́mù tí wọ́n bá dọ́gba o. Determinant yìí ó láwọn àǹfààní oríṣiríṣi, bóyá ní calculus ni o tàbí láti lè wá system of linear equation, bóyá a fẹ́ ṣe simultaneous equation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú fẹ́ràn yìí, màá máa ṣàlàyé determinant àti àwọn oríṣiríṣi tí ó ràn wọ́n. Ẹ mú gègé yín kẹ́ mọ bá mi ká lọ. Ó yẹ já bọ́ sí determinant torí àkókò. Kí ni à ń pè ní determinant? Determinant náà ní kí ni o? Àwọn ọ̀nà tá a lè mọ́ gbà máa fi square matrix ṣiṣẹ́. Ẹ pé mo sọ fún wa pé square matrix ṣe pàtàkì púpọ̀. Square matrix ni matrix tó yẹ pé kí ni o, size row àti column wọn papọ̀ bíi ká ní 2x2, 3x3, 4x4. Ajá sí pé ní mọ determinant gbogbo matrix o, àyàfi kí ni o, tí matrix yẹn bá jẹ́ square matrix. So kí ni àwọn matrix mo wá lè wá determinant wọn báyìí? Mo lè wá determinant 2x2, mo lè wá determinant 3x3, kódà mo lè wá 4x4, 5x5 tó bá sá ti jẹ́ pé square matrix ni. Ṣùgbọ́n fún scope jambu àti neco àbí waeki ní tẹ̀ bá rí kẹ́ mọ́ ṣe ní level tẹ́wà yìí, ẹ lè wájú kí ni o 2x2 àti 3x3 lọ. Tó ti ń bá wọn ọ̀yà ẹja máa ṣe kò lé rárá o. Bó láṣẹ á pé determinant wọ́n mọ́ denote pẹ̀lú det A. Tẹ́ bá rí det A nínú exam tó máa ń det A ìtumọ̀ náà ni pé ká wá determinant yẹn. Tàbí wọ́n lè kọ́ báyìí. Ìtumọ̀ náà ni pé determinant. So tí wọ́n bá kọ matrix yẹn 2, 3, 4, 5. So ti yé mi báwọn. Láti ṣe léyìí kò lè rárá o. In tẹ́ mọ̀ ṣe òun náà ni pé kí ni o? Ẹ máa multiply element tó wà ní first diagonal. Ṣé ẹ pé first diagonal yóò mọ̀ fún mi ní kí ni o? 2 times 5 minus element tó wà ní second diagonal. Kí ni element tó wà ní second diagonal? Ẹ jẹ́ n fi kíní mi kọ. Element tó wà ní second diagonal 3 àti 4 yóò jẹ́ 3 times 4. Ẹ̀rí pọ̀rọ̀ element tó wà ní first diagonal 2 times 5 minus element tó wà ní second diagonal 3 times 4 yóò máa jẹ́ 10 minus 12 which is equal to minus 2. So yé mi, ta ni ó sọ̀rọ̀ sọ eléyìí fún mi gbà wọn? Kágbín bá ní A mi, if A is equal to 5, 6, 1, 0, so ti yé mi bá wọn, tàbí kí n sọ pé 0. Det A, tí bèrè bá sọ pé find det A. Ajá sí pé det A mi tá ń pè ní determinant A yóò mọ̀ jẹ́ 5, 6, 0, 0. So ti yé mi báwọn. Kí ni ó máa jẹ́ o? Product element tó wà ní first diagonal 5 times 0, 0 minus product element tó wà ní kí ni o? Second diagonal yóò mọ̀ jẹ́ kí ni o? 0. Kí ni 0 minus 0? Ó jẹ́ 0. Tí determinant yín bá wá fún yín ní 0, ajá sí pé matrix yẹn a máa sọ pé singular ni. So ti yé báwọn, a máa sọ pé singular matrix. Ajá sí pé tí wọ́n bá bèèrè lọ́wọ́ yín pé kí là ń pè ní singular matrix? Singular matrix ni matrix kan tó jẹ́ pé tẹ́ bá wá determinant rẹ̀ kí ni ó mọ̀ fún wa? 0 ni. Kódà nínú àwọn property matrix mo fẹ́ kẹ́ mọ̀ náà ni pé kí ni? Tí row kan tàbí gbogbo row element tó wà ní row kan tàbí element tó wà ní column kan tí gbogbo wọn bá jẹ́ 0, 0, singular matrix láàmà ni yóò mọ̀ fún wa ní 0 gẹ́gẹ́ bá ṣe ní mi báyìí 0, 0, so a máa ní kí ni o? A máa ní singular matrix. Ẹ dákun sóyè wa. Ọ̀yà bó wà ní ká pé béèrè wọ́n fún wa ní irú eléyìí náà máa jáde. Wọ́n lè ní find K if K1, 2, 3 is equal to 9. Bó lẹ́yìn ṣe lè yá rí pé eléyìí determinant ni o. Bó láṣẹ ẹ̀rẹ̀ sí mo wá determinant 2x2 element tó wà ní first diagonal kẹ́ multiply wọn papọ̀ 3 times K minus element tó wà ní second diagonal 2 times 1 is equal to 9. I just believe 3K minus 2 is equal to 9. 3K is equal to 9 plus 2. 3K is equal to 11. K mi ọmọ jẹ́ kí ni o? 11 over 3. Ṣé pé kò lè rárá o? Bẹ́ẹ̀ sì mo wá 2x2 ni ẹ̀. Adẹ̀ tí mo ní tá ń pè ní singular matrix náà